ẹni ò gbẹ̀nà a kì í fẹ̀nà sí bọ́mọ ẹni ò mọ̀wé a kì í pòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. ẹ lẹ́lẹ́ alára o èjì ọ̀tá ọmọ amúrinkàn dọ́gba gbogbo mo kí dédé yín lé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ ìjàjálẹ̀ gbogbo wárangó àga àmọ̀ta èdè pátá gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún mo kí o ẹ̀ka ni mi ọmọ adó fọ́tí ilé òtítà lé ni mi ọmọ arẹ́rù mẹ́sọ̀ ahéré ni mi ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdòyẹdò akẹ́dọ̀rọ̀ Awíkòǹkò náà ló kọ́ mi Àjàó àrò Awíkòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ èdè Yorùbá dùn mọ́mọ́ àṣà Yorùbá rẹwà èdè àti àṣà Yorùbá ò ní parun níhà ọ̀dọ̀ tèmi ẹ̀yin ńkọ́ ẹ jẹ́ ká máa dáhùn sókàn àyà wa òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wá jáde òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáàyé òun náà ni mo pe àkọlé rẹ̀ ní àjànàkú tá a gbé ọ̀fìndè erin mojú erin ọ̀bábẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyèdùn àwọn ará Ìjẹ̀bú Rẹ́mọ àwọn náà ló wá bẹ̀ Ìbàdàn lógun kan ṣùgbọ́n àwọn ará Ìbàdàn kọ̀ wọn ò lọ ṣùgbọ́n Olúyọ̀lé ó lọ sógun ọ̀hún ó jagun ó ṣẹ́gun ó kẹ́rù bọ̀ wálé ṣe mọ̀ wípé ẹni tí ó fẹ́ tẹni àlọ̀rán inú àwọn ará Ìbàdàn kò dùn sí ogun tí Olúyọ̀lé lọ wọ́n ti pète ọ̀tẹ̀ wọ́n ti pète rìkísí wọ́n dáná ogun dáná ọ̀tẹ́lẹ̀ de Olúyọ̀lé pé yíyọ tó bá yọ sílẹ̀ Ìbàdàn mímú làwọn ò mú pípa làwọn pa wọ́n wá lọ fira wọn dó síbodè tọ́wọ̀lú Ìbàdàn láti ọ̀nà Ìjẹ̀bú Rẹ́mọ bá ti ń yọ́ só bẹ́ẹ̀ là ń yọ́ gbọ́ Olúyọ̀lé ti gbọ́ ọ̀tẹ̀ àti rìkísí táwọn ará Ìbàdàn dì lẹ́yìn rẹ̀ ó ti mọ̀nà bí tí wọ́n lọ dúró sí ìgbà tí ó wọlé Ìbàdàn ọ̀tọ̀ lọ̀nà tó gbà wọlé ìlù ìfọn ó ní àwọn ará Ìbàdàn tó rèé dènà síbodè ni wọ́n fi mọ̀ wípé Olúyọ̀lé ti wọlé Ìbàdàn wá náà ni gbólóhùn yìí bá fi jáde pé ṣe rò pé ń ọmọ tẹ̀tẹ́ dì ṣe rò pé ń ọmọ náà rìkísí tẹ́ ẹ dání wípé àjànàkú tá a gbé ọ̀fìndì erin mojú erin ọ̀bábẹ̀ lọ àwọn aráàlú Ìbàdàn wò pé ẹni tá a ti rọ̀ wípé yọ gbọ́dọ̀ wa ká mú ká ṣe bó ti wù wá ọmọ gbọ́n o ọmọ gbàbò méèyọ sílẹ̀ Ìbàdàn o láti gbà náà ìṣẹ̀lẹ̀ yìí ti dìtàn nìtàn yìí ti yí padà tó dòwe wípé àjànàkú tá a gbé ọ̀fìndì erin mojú erin ọ̀bábẹ̀ lọ irúfẹ́ èèyàn wo ńlá ń pa òwe yìí fún àmọ́ pa fún ẹni tó ṣọ́ra ju ajá lọ àmọ́ pa fún ẹni tó fura ju adáhùn ṣe lọ àmọ́ pa fún èèyàn tó jẹ́ wípé ara máa rò fún àmọ́ kẹ́fi àmọ́ fura láfi pé tó jẹ́ pé bọ́ bá jẹ́ ìtùn ni tó jẹ́ pọ́ fẹ́ràn ọtí tàbí ẹmu ní mímu ọjọ́ kọjọ́ tẹ́ bá fi májèlé sínú ẹmu tàbí sínú ọtí kò ní rìn síbẹ̀ lẹ́ẹ̀fì wá pé tó àjànàkú tá a gbé ọ̀fìndì erin mojú erin ọ̀bábẹ̀ lọ bọ́ bá sì jẹ́ pé ni tó fẹ́ràn oúnjẹ jíjẹ ni tó jẹ́ pé alájẹtán bíi kan ni irú èèyàn bẹ́ẹ̀ ìjọ ẹ bá fi májèlé sínú oúnjẹ kò ní rìn sí gbègbè bẹ̀ tàbí tó bá jẹ́ pé ẹ ti pète ìjà wípé ẹ dènà dé lọ́nà ibi tí máa ń gbà lójoojúmọ́ irú ọjọ́ bẹ́ẹ̀ ni ò ní gbọ̀nà bẹ̀ kọjá débi tẹ́ láǹfààní àti mu ni Yorùbá fi pé àjànàkú tá a gbé ọ̀fìndì erin mojú erin ọ̀bábẹ̀ lọ òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí kò ní jù báyìí lọ eléyìí tó jẹ́ pàtàkì ń bẹ òun náà ni wípé kájọ ṣètọ́jú èdè àti àṣà Yorùbá kájọ pé èdè àti àṣà Yorùbá lé kájọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ torí òní kọ́ torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa ni orò tá a bá ń ṣe tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn kò sí méjì irú orò bẹ́ẹ̀ ó parun ni èdè Yorùbá àṣà Yorùbá oríkì Yorùbá kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò wọlé Akandọ̀rọ̀ Awíkòǹkò náà ló kọ ọmọ lẹ́ẹ̀kan sí ẹ má kú lórí ìkànnì yìí láì subscribe sí channel yìí kọ́nà ní dátà bákan náà ni ọ̀nà ìlówó Òwe Yorùbá TV
Òwe Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Bákan náà òun náà ni Àṣà Yorùbá TV, Oríkì Yorùbá TV, Omi Ìmọ̀ràn, Ìkórìtà Kò Yé Mi, àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ láìkì kẹ́ follow page mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò live. Bákan náà bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o. Àgbègbòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe.